balado bá a ṣe gun olúbàrìbá ẹ ṣeun. ẹ ń ṣàlàyé àwọn nǹkan kan fún mi wípé bọ́dún bá dùn pèrègùn amáwò tuntun bọ̀ wá bẹ́ẹ̀ni ọdún ló sì dùn ní dùndùndún bẹ́ẹ̀ni ní dùndún ibi tó fi ń dún tòǹdodo bẹ́ẹ̀ni. ewúlẹ̀ tó ń sọ yìí. ṣé ni gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nígbà ìwáṣẹ̀ bó ṣe ń ṣe náà ṣe ń ṣe ní ọdọọdún a máa ń ṣe nǹkan tó jẹ́ pé ìjẹwẹ̀mu ọdún òun náà ni ìwúre tá a bá ti ṣe ìwúre tán ó wá kù ìjẹwẹ̀mu ọdún mo tó ń jẹ́ ìwúre òun náà ni pé kí àwọn èèyàn ó ṣe àdúrà ká wúre fún àwọn èèyàn kí àlámọ̀rí ó yí padà tí ó ti yé níbi àlámọ̀rí àwọn èèyàn ẹ rí i pé ìwúre ó wà ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó wà ní oṣooṣù ṣùgbọ́n tá a fẹ́ ṣe yìí ti ọdọọdún ni kí ni ìwúre jẹ́ ẹlòmíràn wà tó pé nǹkan tó ti ń bá bọ̀ tóun láti ṣe ó ń gbìyànjú àti ṣe ó ń gbìyànjú àti ṣe nǹkan yóò bọ́ sí lọ́dún tó kọjá tó bá súnmọ́ àwọn àgbàlagbà tó bá ṣe ìwúre ọdún fún un níbi ìwúre ọdún yìí nǹkan tó ń fẹ́ràn yóò bọ́ sí nítorí pé àpapọ̀ àwọn àgbàlagbà ni á kó àwọn màmá á kó wọn jọ àwọn ìyá àgbà bẹ́ẹ̀ níbi ẹ̀rọ ti yé yín afẹ́fẹ́ ní pìtàn ni á dẹ̀ kọ́ àwọn bàbá náà á kó wọn jọ wọ́n wá ṣe ìwúre fún gbogbo àwọn tó bá forúkọ ọ̀rẹ́ bí wọn oníbàárà wa ẹ rí i pé nígbà ìwádìí tí mo dárúkọ àwọn àbá bá tiwa bó ṣe máa ń ṣe nìyẹn àwọn èèyàn wà gbáríjọ wọn wà wá sí ọ̀dọ̀ wa wọn wà wá fún ìwúre tí ọdún bá ti ń kọjọ́ ọ̀sẹ̀ méjì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dé àwọn àgbàlagbà tí ń ṣe ìwúre ó bẹ̀rẹ̀ láti aago kan òru sáago 3 ní ojoojúmọ́ nígbà tó wá di ọ̀dẹ 31 á wà ṣe wẹ̀jẹ̀wẹ̀mú ẹ̀ nígbà yẹn àwọn àbá máa ń pa màálù méje tó wá pa màálù méje yẹn wọ́n á fún gbogbo àwọn èèyàn wọ́n ṣàdá fún gbogbo tó yẹ kó bá tọrọ yóò máa rí bẹ́ẹ̀ ni so àwọn náà lè ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pé lọ́dún kọjá a ṣe àwọn èèyàn láti lókèèrè àwọn èèyàn dé sọ́dọ̀ wa àwọn míì ò lè wá wọ́n fi orúkọ wọn ránṣẹ́ àwọn míì ò lè wá wọ́n fi ẹlòmíì ránṣẹ́ kó bá wa wò ó gbogbo nǹkan pátá wọ́n ń bọ̀ wá ṣe ìdúpẹ́ níta ń bọ̀ yìí nítorí pé tí èèyàn bá wúre tí ọ̀nà bá ti là fún tọ̀hún dandan kó dúpẹ́ ẹ rí i pé agbára kì í gbà àdúrà òun ló máa ń gbà bí òun ṣe agbára bí òun ṣe agbára tí ò bá sí àdúrà pẹ̀lú ẹ̀ tí ò sí ìgbìyànjú pẹ̀lú ẹ̀ ara ẹ̀ kókò mọ̀ ṣe ni àwa rẹ̀ tí ò mọ̀ ṣe tó a máa gbà wájú ẹ̀ ẹ rí i pé ẹlòmíín wà tó yẹ pé ọmọ ló bí ọmọ yìí ó ń ṣe wàhálà lórí ẹ̀ ó ń ṣe wàhálà lẹ̀ bọ́ ọmọ yìí ò rí bóyá kó rí a ṣe ìwúre fún ni ìwúre yóò yí padà àdúrà máa ń yí nǹkan padà sí bá a bá ṣe fẹ́ tí a bá ní àdúrà kì í gbà kó gbìyànjú kó gbójú èèyàn kó bẹ̀rẹ̀ sí máa ṣépè fún títí yé tó bá ń ṣépè fún tó ń fún ní àṣàsí yóò ṣẹ́yìn ó wá ń já sí pé ìpè yóò ṣẹ kò ní ṣẹ Ọlọ́run jẹ́ ó ṣépè fún wa. àmì o ìpè ò tí ẹ dá. so nípa báyìí á nìkan wọn yóò wá káwọn yóò mú orúkọ wọn wá àwọn tí yóò lè wá ká ṣe ìwúre àwọn àgbàlagbà fún wọn eléyìí kò tako ẹ̀sìn ẹ kú ti mọ̀ mí ti pé a kì í forí balẹ̀ fún nǹkan àfọlọ́hún ṣùgbọ́n wọ́n ní àwọn àṣà kan wà nílẹ̀ tiwa bẹ́ẹ̀ káàkiri ló ṣe wà tó ń wúlò fún káàkiri Ọlọ́run fẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run tó dára sílẹ̀ yìí ó wọ̀n bí bá a ṣe fẹ́ nìyẹn ó wọ̀n bí tá a tọ́ sí nìyẹn ó dẹ̀ mọ̀ pé ọ̀nà tá a rí ọ̀nà àgbàlá tiwa ọ̀nà ọbẹ̀ náà ni gbogbo ayé pátá ni wọ́n ń ṣe àdúrà kò sí ìlú kan tó máa ní pé àdúrà ò dáa o àwọn èèyàn ń ṣe àdúrà ìlànà ọ̀tọ̀ la wá ń gbà ṣe ọ̀nà ìgbà tá a fi ń ṣe nílẹ̀ Yorùbá tiwa òun náà ni kó ṣe ìwúre fẹ́yàn àwọn ìwúre ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ táwọn babaláwo máa ń ṣe wà àwọn ìwúre ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ tó máa ń ṣe ní oṣooṣù náà wà ṣùgbọ́n ìwúre tá à ń sọ yìí ti àwọn àbá ni tá a gbọ́njú bá tí ẹ bá ṣe ìwúre fún yẹn tán pẹ̀lú gbọ́dọ̀ lọ yóò padà wá dúpẹ́ ni ẹni retí ọmọ kó forúkọ ìránṣẹ́ kó forúkọ ìránṣẹ́ àti ní tó fẹ́ ẹni tó pé wọ́n retí àlàáfíà ni kó forúkọ ti ìránṣẹ́ pa àwọn tó ti pọ̀ ti rí bẹ́ẹ̀ tó sọ wọ́n pọ̀ tá a lè àpọ̀dẹ̀ máa dárúkọ ni nítorí pé nǹkan tó gbò ní nígbà tí a bá dé àfikún wa dúpẹ́ ṣé rí ìwúre ó jẹ́ nǹkan pàtàkì gan-an ní gbogbo ìgbà ẹ máa wò ó kí ìyá bí ọmọ tiẹ̀ kó wá pe ọmọ ìpọ́n ó fẹ́ rìnrìn àjò kó yẹ ọmọ mi wá fẹ́ rìnrìn àjò ó ṣe máa ń ṣe nígbà wáṣẹ nìyẹn wọ́n á lè ṣàdúrà fún bó ṣe ń lọ yìí o wàá kó ẹrú wàá kẹrù wàá kó bọ̀ wálé á dẹ̀ rí bẹ́ẹ̀ fún wọn náà ṣùgbọ́n tó pé ọmọ wa ń lọ wọ́n wá ní máa bọ̀ wọ́n wá ní kó gbórí ẹ̀ wá wọ́n á fi èpè díẹ̀ sí ẹ̀rí pé yóò lọ yóò bọ̀ lásán ni so ìyẹn ló jẹ́ pé ìwúre ní tó ṣe pàtàkì ni àdúrà ṣíṣe tàbí ìwúre ṣíṣe tí ọkọ tó bá ń tọ́jú ìyàwó ẹ̀ dáadáa tí ìyàwó bá fi inú fẹ́ dọ̀ tó bá ní pé ọkọ mi wàá dẹ̀ máa rí ṣe á dẹ̀ dáa fún ẹ á dẹ̀ máa rí bẹ́ẹ̀ lóòótọ́ ìdá fi ń rí ọkùnrin ẹ̀ nígbà tó bá fẹ́ yàwó tán ọ̀nà bẹ̀rẹ̀ sí ń là fún
nítorí pé ó fẹ́ ìyàwó ó tún fi ìwà dáadáa kún. Bẹ́ẹ̀ náà ló wà lára ọmọ àti òbí. Tí èèyàn bá jẹ́ òbí ọmọ tí èèyàn bá ń ṣe dáadáa sí èèyàn tí èèyàn bá kó má tẹ̀ tí ì ṣe àdúrà ọkàn lásán ọmọ yẹn yóò dẹ̀ máa lọ re yóò máa bọ̀ re yóò dẹ̀ ní àkójọ. Ó jẹ́ méjì. Tí èèyàn bá jẹ́ nítorí pé ó ní ọ̀rẹ́ ó wá ń wà dáadáa sí ọ̀rẹ́ yẹn lè má pè jókòó pé òun fẹ́ ṣàdúrà fún bóyá ìmọ̀ràn lórí lára ẹ̀ ní bóyá dáadáa lórí lára ẹ̀ ní tó kó dáadáa ti yẹn ló fi ń gòkè wípé mo dúpẹ́ lára ẹni yìí kò ní ìdíbò kó jókòó pé ó ṣe ń ṣàṣeyọrọ àdúrà. Inú ọkàn àti ẹlẹ́dàá tiẹ̀ yóò máa ṣàdúrà fún tọ̀hún ohun tó ń jẹ́ ìwúre nìyẹn. Àwọn àgbàlagbà wà ṣe ìwúre gbogbo ẹni tó bá fẹ́ gbogbo àwọn tó jẹ́ oníbàárà wa àwọn tó jẹ́ olólùfẹ́ wa ẹ gbìyànjú nọ́mbà tẹ́ máa ń pè mí sí náà ní 08028121088 tàbí 07031002744 ẹ forúkọ yín ránṣẹ́ sí Bàbá Aládò fún ìwúre. Gbogbo èèyàn nígbà àgbáyé ló mọ̀ nípa Bàbá Aládò Abacha Center nípa pé ká sọ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kò dìgbà tá a bá gbé yẹn kan kalẹ̀ ká tó sọ̀rọ̀ tó máa ṣẹ ẹ̀bùn oníkálukú ni. Ẹ̀bùn tọ̀dọ̀ wa náà ni pé tá a bá ṣe ìwúre tán fún gbogbo àwọn èèyàn bọ́n àbá wa ṣe gbà tá a ti fẹnu ọba yẹn nu àṣẹ tí má ti fẹnu tèmi sọ báyìí yóò rí bẹ́ẹ̀ fún tọ̀hún ni. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ ní kó àgbákò ọ̀rọ̀ yóò ní dojúrò gbogbo ń tẹ́ ẹ fẹ́ mo fẹ́ yín yóò máa tó yín lọ́wọ́ ẹ ní gbé ọmọ sí ẹ ní rẹ́jọ́ ẹ dẹ̀ ní dáràn ẹ rí i pé iye èèyàn tó ń ṣiṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ òun náà ni pé kóun tún gbìyànjú kóun ṣiṣẹ́ lórí ọmọ kóun jìyàn gidi lórí ọmọ lè rí ẹni gbogbo àṣà bá ń ṣe lórí ọmọ àpò àníjà sásán a sì wúre bẹ́ẹ̀. Ẹ ṣàlàyé nípa pé bó bá ti wá di ọjọ́ tó kẹ́yìn ẹ ó pẹran bẹ́ẹ̀ni ẹ fáwọn àyà àgbà ló ní àwọn ẹran yẹn jẹ ohun tó jẹ́ kí wúre ó ṣe nìyẹn ẹ fi tọrọ fún wọn bẹ́ẹ̀ni kí ni pàtàkì tó wà nínú yẹn. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ṣé ẹ rí ilé ayé yìí tí ò bá filẹ̀ kò lè gbà bí ẹ bá dénú odò tẹ̀ ń wò yìí wá dénú odò wá lóun fẹ́ tọ̀ síbi àfi kó mu díẹ̀ ń bẹ̀ kò ní mu díẹ̀ bẹ́ẹ̀ láì tọ́ bẹ́ẹ̀ tí àwọn fẹ́ gba nǹkan lọ́wọ́ olówó ẹ̀yin rẹ̀ bùn ẹ lọ fún lówó ẹni tí ò ní wá gbé ẹ̀bùn wá lọ fún olówó àwòpá ẹni ṣe báyìí ara ó tì í ohun tí ò tọrọ ẹni á dẹ̀ máa fún ara ó tì í bẹ́ẹ̀ la ṣe rí ayé tá a wà yìí tó o bá fẹ́ gbà àfi kó o fi kalẹ̀ give and take ni òun láyé ṣùgbọ́n o kó tiẹ̀ dání o ò fẹ́ fi kalẹ̀ o ò lè rí nǹkan gbà ẹgbẹ́ ṣe bá ń ṣe ẹ̀bùn fáwọn èèyàn àwọn aláìní ẹnìkan ní problem ẹ dúró tì í àwọn ní leprosy ẹ tọ́jú wọn ẹ fi ń gbà ní n tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní ṣe jáde tó máa fi ní àǹfààní pọ̀ àkọ́kọ́ yóò fariwá yóò dẹ̀ lé aburú jìnnà àwọn tí máa ń gbé èèyàn ṣubú ọlọ́pẹ́ ẹ̀yin ṣe sáfẹ́ yẹn kan wọn nílè gbóǹtọ̀ ṣubú ayé ò ní gbé yín ṣubú gbogbo ẹni tí ẹ̀ ń gbé ayé ò ní gbé yín ṣubú o bẹ́ẹ̀ náà ẹni tó ń jẹ́ èèyàn wa kámẹ́rà ayé ò ní gbé yín ṣubú o ṣé ẹ rí sẹ́ wẹ̀jẹ̀ rẹ̀ mú ọdún ó máa ń jẹ́ ká dá o tètè gbà ó máa ń jẹ́ kí ìwúre gbà á máa ra màálù méje á wàá fi séńjẹ á wàá ha fún èyí tá a ṣe lọ́dún kọjá á kó sórí tẹlifáìsì táwọn èèyàn rí pé bẹ́ẹ̀ ló ṣe rí wọn ò ṣe lè wàá pọ̀ kò ń ṣàgbára àwọn èèyàn wọn wá ń dúpẹ́ ni gbogbo ẹni tó bá ti wá ń dúpẹ́ ẹni tó bá fi dúpẹ́ náà la fi ń ṣe ṣáàmì ti yé ń sìn ń tà náà ni la fi ń ṣe nítorí pé a fẹ́ káwọn èèyàn tó ń wá sọ́dọ̀ wa ogun tó ti ṣẹ́ lórí wọn kó má padà á mọ́ tí wọ́n bá ti wá ń ṣe bẹ́ẹ̀ àfi ká ṣe ìwúre fún wọn àfi ká ṣe ìwẹ̀jẹ̀ fún àwọn èèyàn káwọn èèyàn jẹun ṣé wọn tó wá ń jẹ oúnjẹ tá à ń ṣe yìí ìjọ ọdún ẹlòmíì ò ní nǹkan tó máa jẹ ìjọ ọdún tó bọ́ sí yẹn ẹlòmíì ò ní nǹkan tó máa jẹ ẹlòmíì lọ́mọ nílé ó wá sọ ni kò ní jẹ bọ́ta a máa pẹ́ kí la fẹ́ jẹ báyìí ẹlòmíì dẹ̀ wà tó pé kò ní kò tún lè tọrọ torí pé wọn tọ bẹ́ẹ̀ pé kò tọrọ ẹlòmíì wà pé ó ní o kò ní ó máa tọrọ ni bọ̀tọ̀ wọn kọ́ àti pé ìyà ń jẹ wọn wọn tí ì rí ojú rí Ọlọ́run ṣùgbọ́n wọn ò ní fẹ́ tọrọ wọn fúnra wọn ní respect gbogbo wọn lè máa há nǹkan fún jọ náà àbàdùgbò wọn ní ẹni bí wọn ṣe wá ń dùn yẹn àwọn tó ṣe ìwúre tó ṣàdúrà àdúrà dẹ̀ máa gbà. ẹlẹ́dàá àwọn yẹn ó máa a máa fà á a máa súre fún wọn ohun tó ń jẹ́ ìsúre náà nìyẹn a máa súre fún wọn ohun tó ṣáà máa rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà tá a wá kójọ títí yé a wá dán àwọn àgbàlagbà nú nítorí pé àwọn kan wà nínú àwọn àgbàlagbà tá à ń sọ yìí tí wọn kì í sábà jáde àwọn kan ẹ̀dẹ̀ mọ́kàn tó ń jẹ́ àṣẹ Ọlọ́run gbé fún àwọn kan àwọn tó wá gbé fún yẹn ó ṣe ṣe kọ́ máa lórúkọ ńlá ó ṣe ṣe kọ́ máa nówó ṣùgbọ́n àti mọ gbọ́ àwọn yẹn á pè wọ́n ẹ ṣàdúrà fún àwọn èèyàn wa ẹ súre fún wọn ẹ wúre fún wọn nígbà tó wá wúre fún wọn nǹkan fẹ́ yóò máa rí bẹ́ẹ̀ náà yóò máa rí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ padà wá dúpẹ́ ṣe tiye so bí
àwọn ètò yẹn ṣe jẹ́ nìyẹn. A máa bẹ̀rẹ̀ láti on the 16 tá máa ti wọlé ìwúre tó bá ti wá di on the 31st a wá ṣe wẹ̀jẹ́ ẹmu a ṣe sàárà fáwọn èèyàn àwọn èèyàn ó jẹun. táwọn kan ń pè ní sàárà. nǹkan ń pè ní sàárà ni sàárà ni ó jẹ́ ká fọ́wọ́n ni àwọn èèyàn ó jẹun àádùn wọn nú inú ó dẹ̀ dùn. Bàbá Aládò ó ti lóríṣiríṣi àwọn oògùn tẹ́ ti ṣe pẹ̀lú ìlò àwọn ewé báyìí àti egbò. A ṣe àfihàn díẹ̀ nígbà tá a bá dé studio. Ọ̀dà kò wúrọ̀ ṣe ẹ máa bá wa ká lọ. Àdúrà ó gbà. Ẹ káàbọ̀ padà yín èèyàn wa ìkànnì Yorùbá Gidi TV lẹ́yìn láǹfààní àti wò Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ káàbọ̀ padà Bàbá Aládò. Ẹ ṣeun olóòtú àdúrà yóò gbà o ọ̀rọ̀ yóò dayọ̀ àdẹ̀kù padàmọ́ ọdún náà. Àmín ọdún ayọ̀ la ṣe. Ẹ jẹ́ á jẹ díẹ̀ lẹ́nu lórí ọ̀rọ̀ àwọn ewé àtegbò tẹ́ ti pò pọ̀ tó dòògùn àjẹbí ìdánwò yìí. Bẹ́ẹ̀ni ẹ ṣeun olóòtú àdúrà yín tí ẹ ń gbọ́ wá nílé àdúrà yín náà gbà o ọdún tó ń bọ̀ yìí á kùjú ṣe á fàlàfíà ṣe ànírà rẹ o. Ilé iṣẹ́ wa Holy Peace Herbal Research Center ohun tí a ṣe fún àwọn èèyàn tá a máa ń ṣe lọ́dọọdún òun náà ni wọ́n fún yàn ní discount. Ipe ká jàǹfààní ara wa nínú ọdún yìí discount wa náà ni pé má fi àárẹ̀ wọdún tuntun discount má fi àárẹ̀ wọdún tuntun gbogbo àwọn oògùn pátá 10% discount wà lórí ẹ̀. Ẹ̀dínwó ìdámẹ́wàá. Ẹ̀dínwó ìdámẹ́wàá ti wà lórí ẹ̀ fún ẹni tó bá fẹ́ ra àwọn oògùn wa báyìí. Ẹ wo àwọn oògùn tá a ti ṣe jáde dé pé wọ́n ti ń polówó rẹ̀ ní ọwọ́ báyìí sìn ẹnìkan ti pè wá ní Russia wọ́n fẹ́ máa ta àwọn oògùn wa then wọ́n ti ń translate àwọn ọ̀rọ̀ ara ẹ̀ sí èdè wọn lọ́hùn báyìí. Ìyẹn dùn ìyẹn dáa. Ẹni ọ̀hún ó wá ra oògùn ni ó dẹ̀ promise pé tó máa ra òtún nǹkan tó máa rí tó bá rí bẹ́ẹ̀ pé wọ́n á bẹ̀rẹ̀ sí máa bá wa ta oògùn. Ó wà lórí nọ́mbà mi bẹ́ẹ̀ wọ́n ti wá gbà ń sìn gbogbo àwọn á translate sí èdè wọn lọ́hùn tó máa fi máa ṣe. Ó jẹ́ pé a ti dúpẹ́ fọ́lọ́hun lórí ewé àti egbò. Láwà lámọ̀ tán ṣùgbọ́n àánú Ọlọ́run ọba náà ni ìpẹ̀lú Ọlọ́run ọba náà ni gbogbo àwọn tó ń lo oògùn wa tó ń dúpẹ́ lórí ẹ̀ ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ń bá wa ṣe bẹ́ẹ̀ ni àṣẹ Ọlọ́run ọba ni. Ẹ wo àwọn oògùn tá a ṣe kalẹ̀ yìí ewé àti egbò pọ́nbélé ni tí ò dẹ̀ ní side effect nítorí pé kò sí kẹ́míkà kan ṣò nínú ẹ̀ pàápàá àwọn oògùn àwa kì í lo ọtí kì í ṣe oògùn nítorí pé ọtí fúnra rẹ̀ bó ṣe dáa tó àǹfààní àbí aburú ara rẹ̀ ó ju àǹfààní ara rẹ̀ lọ tó la fi ṣe àwọn oògùn wa. Ẹ wo Osconto mixture yìí a preserve ẹ̀ pẹ̀lú calamine tá a ṣe pẹ̀lú omi ìrèké òun la fi preserve Osconto herbal mixture àti lego mixture. So tí a bá ní inú kíkùn ó ní inú kíkún àbí ẹ̀yìn ń dà láàmú ní jẹ̀díjẹ̀dí a ní kó lo Osconto herbal mixture pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá ó tàn wá ní àlàáfíà. A ṣe oní capsule ẹ̀ náà tó pé ó dá púpọ̀ fún ẹni tí ó bá ní ẹ̀yìn ríro inú kíkún àbí jẹ̀díjẹ̀dí tó ní cholesterol báyìí tó bá bẹ̀ sí lò ó máa wà ókè dáadáa. Àwọn oògùn wa lórí ẹ̀sìn NAFDAC ẹ lè rà káàkiri ìlú àgbáyé tó wà ní Amẹ́ríkà tó wà ní Europe tó wà ní Canada tó wà ní Africa ó ti wà ní gbogbo àgbáyé àbí ẹ máa rí káàkiri nọ́mbà yìí ní kẹ́ ẹ pè 07031002744 nọ́mbà yìí náà ní nọ́mbà WhatsApp wa. Àwọn oògùn wa náà tó máa tó ṣàlàyé òun náà ní ta pè ní ewé tamudani àgbo ìbàrìbá ni tá a pè ní òpómúléró àgbo ìbàrìbá tí ìbàrìbá pé 100 ọdún á fẹ́ aya tuntun ni. Eléyìí ó dápọ̀ fún ọkùnrin tó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà nítorí pé tí a bẹ̀rẹ̀ sí dàgbà agbára tí a fi ń ṣe á máa dínkù òkúńtàn máa lo àgbo òpómúléró òkúńtàn yóò wà lákọ bí ìbọn. Àgbo tí ọkùnrin bá jẹ́ ẹni tó pé ó dàgbà tó wá ní wọn ò ní súnmọ́ obìnrin mọ́ tó máa tẹ̀lé ní kó máa ní prostrate ṣe ti ṣe ṣùgbọ́n ẹlòmíì kò súnmọ́ obìnrin nǹkan agbára ò sí mọ́ kọ́ lọ ra òpómúléró so that láti jẹ́ kí ó nágbára láti máa súnmọ́ obìnrin débi pé. Prostrate ẹ̀ sọ ni ìsétọ̀ bẹ́ẹ̀ ni. Prostate enlargement prostatitis. So prostatitis náà ni pé kí prostate yẹn kó ga kó wú díẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa block ìtọ̀ ní. Torí pé ọkùnrin ò ní ìbálòpọ̀. Bẹ́ẹ̀ kọ́ ohun tó máa ń fa prostatitis ni wípé gbogbo ọkùnrin ló máa ń ṣe tí a ti ń dàgbà tó a ti lè wọ bí ẹlòmíì láti 40 dẹ̀ nísìn gbà kan 50 láti 40 sókè prostate yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí máa enlarge. Bọ́n táwọn èèyàn fi ń control ẹ̀ ni wípé tó bá ń súnmọ́ obìnrin déédéé kí ni yẹn ò ní enlarge ò ní máa ní àìsàn ìsétọ̀. Bí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Àbẹ́ ẹ̀kan lọ́sẹ̀ fàgbàlagbà. Then tí èèbá tó wá ní prostate yẹn tó ti bẹ̀rẹ̀ sí ní wú yẹn tó bá pẹ́ á di cancer yẹn náà fi lè ní prostate cancer. Bó kí yẹn lè kọ díẹ̀
kí èèyàn ní àgbo òpómúléró kó máa súnmọ́ ìyàwó ẹ̀ dáadáa kó má bàa ní prostate débi pé yáà fi lè di prostate cancer ìyẹn ti ń sìn. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn, ìyẹn ni àgbo òpómúléró tá a mú lọ́wọ́ yìí. A tún ṣe àwọn oògùn míì tí wọ́n ṣe fi ojú, ìta ń pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́, ojú ẹ̀dọ̀ kìí fọ́ eléyìí tí a bẹ̀rẹ̀ sí Holy Root Vision Powder tí a bá ní àìsàn ojú èyíkéyìí kó gbìyànjú kó máa lo oògùn yìí, pàápàá àwọn tó máa ń wo kọ̀ǹpútà system ní gbogbo ìgbà because iná yẹn máa ń reflect sí inú ojú ni. Mo sọ fún ẹnìkan gbà kan nípa pé tí a bá fẹ́ wo àwọn fóònù àbí kọ̀ǹpútà yẹn kó máa wò nínú òkùnkùn kó tanná, kò tó wá wò nínú òkùnkùn direct ray yẹn ó máa bọ́ sínú ojú ni. So Holy Root Vision Powder ó da púpọ̀, èèyàn gbọ́dọ̀ fi ṣeré o, èèyàn gbọ́dọ̀ dúró pé kójú òun ó dà òun láàmú kó tó bẹ̀rẹ̀ sí lo oògùn sí. Holy Root Vision Powder àwa la ṣe, ẹ rà ní Indianapolis lọ́dọ̀ ìyá Oskonto, ẹ rà ní London lọ́dọ̀ Alpha and Omega ní Dustin Market, ẹ dẹ̀ rà káàkiri àwọn nígbà tá a wà ní Canada náà, ẹ dẹ̀ àwọn oògùn ara ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ṣe àwọn oògùn náà lóríṣiríṣi. A máa ń sọ nípa ilé ìwé jẹ́ pé ní àsìkò yìí gan à ń ṣe àwọn kan nílé iṣẹ́ wa báyìí a ti sọ lórí rédíò tó dẹ̀ nǹkan ọ̀tún ni òun ni pé a fẹ́ tọ́jú àwọn tó ń bẹ lọ́hùn fọmọ lọ́fẹ̀ẹ́. Yes, àwọn tó ń bẹ lọ́hùn fọmọ a fẹ́ tọ́jú wọn lọ́fẹ̀ẹ́, ó wà ní rédíò ẹ máa gbọ́ ní Nàìjíríà yìí. Àdẹ̀ ń fẹ́ ẹni tí a fẹ́ tọ́jú yẹn condition tó wà lórí ẹ̀ ni pé tó bá wá bímọ kó fún ẹ lè sọ́ta pé àwọn àtọ́jú wọn. Ṣe mọ̀ pé testimonies ní wà tẹ́lẹ̀ máa ń ṣe testimony wọn fi ń purọ́ ẹni náà àwọn máa tọ́jú àwọn máa register ẹ̀ kalẹ̀. Then kó tó bá ti wá rí pé ó rí bẹ́ẹ̀ tán kó wá fà ẹ̀ bọ́ta kó ní pé bẹ́ẹ̀ ló ṣe rí àbí kó wá bọ́ta kó ní kò rí bẹ́ẹ̀ mọ́. Àwọn kankan wà tó yẹ pé ní tó dáyàn lójú ni. Lóòpọ̀ tó wẹ́ ẹni yẹn tí yóò jẹ́ pé bí pé wọ́n ti gé túùbù ẹ̀ láti ibi wood bó sí fallopian tube tó àti ìgé o. Tó àti tí ìyọyún ohun ilé ọmọ ẹ̀ tó àti yọ kúrò. Ṣùgbọ́n pé ó ti jẹ́ ó sì young, ó ń ṣe nǹkan oṣù, ó ń ovulate, ó wá lóhun ò lóyún kó máa bọ̀ á máa tọ́jú ẹ̀ nílé iṣẹ́ wa lọ́fẹ̀ẹ́. Lọ́fẹ̀ẹ́ ni ní àsìkò yìí ni o láti ìdáwà yìí títí di on the 1. Then tó bá ti wá rí bẹ́ẹ̀ tó gbé ògùn ẹ̀ tó rí bẹ́ẹ̀ ó ní láti make sure kó máa bọ́ sí wọn ṣe testimony fìtí ẹ̀ sìn. Bẹ́ẹ̀ náà ni ẹ wá o oògùn yìí lòun mo dẹ̀ lóyún wọn. Nígbà tó ń wà nínú ìṣòro ẹ̀ ọ̀rọ̀ ò lè sọ bẹ́ẹ̀ o níta o kó mú ẹ̀dá nínú. Bẹ́ẹ̀ náà ni ẹni tó ń tọ ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ náà ni ẹni tó ń tọ ọyún, bẹ́ẹ̀ náà ni ẹni tó ní hepatitis fìtí ẹ̀ sìn. Hepatitis máa gba time kó tó di pé ó máa rí result but tó wá ti register alẹ̀ àwọn máa make sure àbúrò àtọ́jú ẹ̀. Ó tún ti ṣe oògùn jáde fún hepatitis B náà sìn tó yẹ pé òun ni ẹni tí wọ́n wà ní Russia yẹn òun ni wọ́n ṣe fún pharmacist lẹ́ni yẹn ọmọ Nàìjíríà ni. So Ọlọ́run bá wa ṣe àákọ́ra mọ̀tàn ṣùgbọ́n àánú Ọlọ́run ìgbìyànjú adẹ̀tún àgbàlagbà púpọ̀ tètè ẹsẹ̀. So àṣìbẹ̀rẹ̀ ní promo yẹn lọ́wọ́ báyìí ìwọ tó bá rí kùdìẹ̀ rà ní nǹkan tó mo dárúkọ o àǹbẹ̀lọ́n fọmọ ni o ó ní ìtọ̀ ẹ̀jẹ̀ ni o ó tọ́ oyún ní hepatitis ó wá ní hypertension ni o ó ní diabetes ni o gbogbo àwọn àìsàn yẹn kó máa bọ̀ lọ́fẹ̀ẹ́ ni láàárín ìtawà yìí oṣù December yìí dé ìparí December àti bẹ̀rẹ̀ on the 1. Ẹni yẹn condition tó wà bẹ́ẹ̀ náà ni pé tá a tọ́jú ẹ̀ á wá bá a sọ lóbẹ̀ nígbà pé wọ́n tọ́jú wọn rí bẹ́ẹ̀ ìwọ́n kó wò síbẹ̀ kó mú ẹ̀ dání ṣòbóyè jẹ́ nìyẹn. Ẹ wo tí wọ́n mú dání ìdàpọ̀ ní spamin fún ẹni tó pé àtọ̀ ẹ̀ ò lágbára tí àtọ̀ ẹ̀ ò lágbára kò ń ṣe pé ẹjọ́ ẹ pé àwọn kan tún wà o because ẹ rí i pé ní ọ̀dọ̀ tiwa nípa máa ń ṣe research nípa oògùn máa ń jẹ́ kọ̀ọ̀tù ní ó clear ni o kò ń ṣe pé anybody ló máa wá tó wá lù tó máa lóun wà òkè o. Ẹlòmíì àdé spam ẹ̀ ó ti ní problem kò jáde síta mọ́ ṣe ló ń tó àti disease báyìí ṣe ló máa ń bọ́ sínú padà fifty years tó bá lólè kò lè ṣiṣẹ́ fún o fifty years tó bá lólè kò lè ṣiṣẹ́ fún o. Ẹlòmíì àti pé wọ́n ti ṣe wọ́n máa ń ṣe family planning kan tó máa yọ veins kan tó wà níbi wórópọ̀n tó bá ti yọ wórópọ̀n kò ní ṣe spam gidi sínú ìlú máa release tó bá dé tó wà lò kò lè ṣiṣẹ́ fún o. Ìwọ́n tí ò tí ì ṣerú nǹkan báyìí tó yẹ pé ó dẹ̀ ti wà of age tó yẹ pé age tó pé ẹ sì lè sọ pé òun fẹ́ bímọ ṣẹ̀fẹ̀ ẹlẹ́mìtì tó ti wọ bí àgbàlagbà tó pé kò ní spam gidi mọ́ tó pé àwọn àgbàlagbà tó ṣe dàgbà dé level kan tí ẹ bá ń bóbìnrin sùn spam ò ní jáde ṣe àbí ṣe ọ̀tọ̀ níṣẹ́ ìyẹn o ṣùgbọ́n spam ó sluggish spam ẹyin ní òtó spami agbára ẹ̀ka. Eléyìí máa ń fọ́n sí páàmù lágbára ni. Ó máa fọ́n lágbára ni ṣe àbí ṣe sìn. Àwà dáadáa a ti ṣe àwọn oògùn lóríṣiríṣi ohun tí ó rẹ̀ pé
kí a máa ní ìfàyàbalẹ̀ lórí ẹ̀ náà ni pé a dúró rárá. Èyí tí mo mú dání ní magic ointment tí ẹ máa ní àìsàn stroke, ọwọ́ ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n ni ointment ni àfi ń tọ́jú àwọn èèyàn nípa ìyẹn. Ẹ rí pé a pè ní magic, àwọn tó lò ó tọ́lọ́ bá dókítà ní sọ pé magic ni àwa náà sọ pé da magic ointment ní lóòótọ́. Tí ẹ bá ní tọwọ́ bá yẹ̀ sí kákò ó ní stroke ni o, tó bá ti fi sínú omi gbóná a máa fọwọ́ yẹn sínú ẹ̀, iṣan yẹn máa jí padà ni. Ẹ tó ní stroke tẹ́ni ẹ bá wọ́ tó bá bù sínú omi gbóná tó bá ti lè bẹ̀rẹ̀ sí mú ẹnu ẹ̀ máa ṣe padà ni. Ẹ tó ní stroke tí àwọn ẹ̀ paralyze tó bẹ̀rẹ̀ sí ní lò á bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ni. Èèyàn tún lè mú náà. Ọmú ẹ̀dọ́gba ọ̀dà ògùn tó á tọ́jú ẹni ẹ tán wọn ní magic ni ògùn magic ni Bàbá Aládò magic ni mo yà pé àwọn akọ aṣọ di magic ointment ṣe lẹ́yìn tó ti dá àlàáfíà ṣògbọ́n yìí jẹ́ nìyẹn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tó gbọ́ a ní ògùn oríṣiríṣi ń bí a ní organic organ tó ń ṣe fún hepatitis B tó ń ṣe fún liver tí ẹ máa ní hepatitis B ó máa affect liver èèyàn a ní ògùn ẹ̀ tó dájú a ní ògùn tó ṣe fún hypertension àwọn yẹn ti trusted and tested ní Aládò therapy àwọn yẹn ti lò ó wọ́n yẹn ti dúpẹ́ lórí ẹ̀ wọ́n ti wá àwọn kọ́tẹ̀ ẹ̀rọ bá wa rà á tó ra 20 ẹ̀ by the time 20 ó lóun ti lò ó òun ti sọ kọ́kọ́ rẹ̀ kó lò ó òun á ti rà fún àmọ́ àwọn náà wọ́n á ní pé àwọn obìnrin rẹ̀ wọ́n á rà fún ìgbófẹ́ máa tà fún ara wọn nínú ilé nílùú òyìnbó rẹ̀ ni. So a dúpẹ́ fún Ọlọ́run a dúpẹ́ fún Ọlọ́run a fi ṣègbéraga nítorí àwọn abẹ́rẹ́ sí ní dúpẹ́ ó dára lọ́jọ́ pé àlékún orí máa dé gbogbo kòdòkòdò tó wà lára àwọn èèyàn ewé àti egbò kájú ẹ̀ ewé àti egbò pọ́nbélé ni ohun tí àwọn ìran tèmi ń ṣe nìyẹn wọ́n tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara nípa ewé àti egbò láti tọ́jú ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run gbàdúrà wa ẹ̀dùkọ́ àlọ́dọ̀ wa ń ṣe bẹ́ẹ̀ sọ fún yín rí pé à ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ bí àti bọ́ síta láti wá ṣe testimony ṣe ti yé ọ̀rọ̀ gidi ni ṣe rí pé àwọn ìbéèrè sọ fún yín àwọn akọ̀wé àwọn tọ́jú ẹ̀ ìwé ìgbẹ́lẹ́ gbogbo dé wọn lọ gbọ́ ti gbalẹ̀ sílẹ̀ yẹn sìn ó jẹ́ pé nǹkan tó pé ẹ̀pẹ́ sọ pé ẹ wá wò yìí tí mò ń sọ pé ìwé náà bísí lórí nǹkan yẹn wọn ló máa kú àwọn fúnra wọn ló ń tọ́jú ẹ̀ o àwọn òyìnbó wọ́n sọ pé after 30 days ó máa kú mo ní kó máa gbé bọ̀ pé kò ní kú àwọn àti ń dúpẹ́ fọlọ́run Ọlọ́run sì fún àlàáfíà dé 30 days máa ti pé kò máa kú kò máa tó ó dẹ̀ ti ń wà òkè so àwà lórí ẹ̀ àwọn náà máa bọ́ àṣẹ testimony Ọlọ́run ó fún yín lórí yìn lórí ẹ̀ àmì àṣẹ wọ́n máa bọ́ síbẹ̀ wọ́n máa sọ̀rọ̀ àwọn ti rẹ́dí pé àwọn á sọ̀rọ̀ so nípa báyìí ewé àti egbò ni àwa ò ní nǹkan kan ju pé agbára Ọlọ́run ti ń bá wa ṣe lọ ìwọ tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ ní ara ojúṣe ní Bàbá Aládò fún ìmọ̀ràn tàbí fún àlàyé àwa ní nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn nílùú Abẹ́òkúta nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn nílùú Abẹ́òkúta ìmọ̀ wà àbí àyè wà láti wá kọ́ ìmọ̀ ní ilé iṣẹ́ wa nípa ewé àti egbò kò ń ṣe nǹkan kọ̀rọ̀ yàtọ̀ sí yẹn a tún ní affiliation pẹ̀lú school kan ní USA ìyẹn Triumph Biblical University lọ́wọ́ báyìí wọ́n èèyàn tún study theoretical part ẹ̀ herbalism ló fẹ́ study ní o tó jẹmọ́ gbọ́ ẹ̀ ìgbòho náà courses tó jẹmọ́ èèyàn á kọ́ nípa ẹ̀ tó ti ń sìn pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbógun ẹ jẹ́ ká wá ìmọ̀ o ẹ ká tọ́jú ara wa o ẹni bí wàá lè wá fi ṣiṣẹ́ àwọn nǹkan kéékèèké láì owó tó wà ládùúgbò wa tá a bá mọ̀ ó wúlò fún wa ẹ ti ń sìn ìwé tó yẹ ẹ̀kọ́ nípa ẹ̀ ẹ bá bọ̀ nílé iṣẹ́ wa Holy Peace Herbal Research Center nílùú Abẹ́òkúta ìwọ tó yẹ pé orí kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara ó fẹ́ ìmọ̀ràn ni ó fẹ́ ìlàyé ni àbúfẹ́ ra àwọn oògùn wa ẹ pè wá ẹ àdáyín lò bẹ́ẹ̀ ẹni tó wà nílùú Amẹ́ríkà ẹ lọ sọ́dọ̀ Ìyá Oskonto Ìyá Oskonto tí mo máa ń dárúkọ yìí iṣẹ́ mi ló ń ṣe àwọn òbí ẹ̀ ló sick wọ́n ṣàṣe títí wọ́n ṣe kàn wá òkè nígbà tó wá ra oògùn wa ó ní pé ọ̀yá òun gbádùn kò mọ̀ bó ṣe lè ṣe pé ó bẹ̀rẹ̀ sí ta ó ti ń bá wa tán sí láti bí ọdún kan Charles Jason nílùú Amẹ́ríkà Indianapolis ní kẹ́ lọ láti kó àwọn oògùn wa ní ọ̀pọ̀ yanturu ní o àbí láti rà díẹ̀ ní o àbí láti lè gbé pẹ́ afẹ́ bá mi sọ̀rọ̀ ní o tú wọn ẹ lọ síbẹ̀ ní Indianapolis ẹ rí nọ́mbà orí screen ẹ ra oògùn ara ń bẹ̀ ní Dustin Market ní London àwọn oògùn wà ń bẹ̀ náà ẹdẹ́gbẹ̀ẹ́ lè fẹ́ ra oògùn Bàbá Aládò àbí kẹ́ ẹ pè mí màá sọ ètò tó máa fún yín bẹ̀ ní ọ̀dọ̀ Alpha and Omega ní Dustin Market ẹ rí ra ń bẹ̀ ó wà ní Manchester ó wà ní Canada ní Quebec ní America ní Canada ó wà ń bẹ̀ àdìsẹ́gbẹ́ tó bá tó ń ṣe kí n lórí ẹ̀rọ ní Russia pẹ̀lú gbọ̀ngàn tí ìmì mọ́kàn kó gbìn lọ wọ́n ń ṣe iṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbógun ọdún tó ń bọ̀ yìí abá aráyọ̀ abá alálàáfíà àjọ péjú ṣe o àwọn ọmọ wa wọn ò ní pẹ̀dín àwọn iṣẹ́ wa wọn ò ní pẹ̀dín
àkóbá ó kéré ayé ò ní kóbá wa o wọn ò ní pípa wa o wọn ò ní pa á díẹ̀ o bẹ́ẹ̀ ló máa rí lọ́wọ́ Elédùmarè. ẹ ṣeun púpọ̀ bàbá Aládò bá a ṣègùn ló bàrẹ̀ bá àmọ́rírì àsìkò tẹ́ fi bá wa ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí a jẹ́ pé ọgbọ́n ń bẹ láyé fẹ́ni tó bá fẹ́ ọgbọ́n ìmọ̀ wà láyé fẹ́ni tó gbìyànjú fún òye là á lò bọ́rọ̀ bá fẹ́ rújú ọgbọ́n pẹ̀lú òye ohun ìmọ̀ onímọ̀ fi wúlò àdúpẹ́ so títí ìgbà míì tá a mọ̀ pàdé ẹ pé nọ́mbà yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. ẹ ṣeun orúkọ mi ni Sharafadeen Odùkọ̀yà Ọláònípẹ̀kun Aládò alága ọ̀dà iléeṣẹ́ Holy Peace Herbal Research Center àwa nọ́mbà 4 bàbá Aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ nílùú Abẹ́òkúta ní Nàìjíríà nọ́mbà fóònù rẹ̀ 07031002744 tàbí 08028121088 ẹ lè sì lè rí wa ní wẹ́bsáìtì wa www.holypeaceapps.com. Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápò ń rú, ọdọọdún làgbààgbà ń rú, ọdọọdún làgbààgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé, ọmọ yín ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀. Ìfẹ́ tí ẹ ní ga mo more o. Ìfẹ́ tí ẹ ní ga mo more. Ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. Gbogbo yín láàkì, ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun gan. Ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti London, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Germany, gbogbo diaspora ẹ ṣeun gan. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Àṣebà ọba tó láyé o. Ìbà Olódùmarè ọba mi àríra aláàbẹ̀sílù kiri bí àjèrè. Ọba tó dá wá sí o. Mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún. Yorùbá Gidi máa ń dúpẹ́ o. Ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun. Ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí àkíyàn o. Èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngbọ́. Ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀. Àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún. Ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún. Pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, Ẹ kú ọdún o.
TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi